Boge today, Emata di reke, shake your body, keep on your dance. Boge today, Emata di reke, shake your body, keep on your dance. Boge, oh oh oh. Boge. Boge today. Boge. Omaga today. Boge. Bàbá àtọmọ ta ló lọ yàn. Bàbá ló lọ yàn. Bàbá tí mo yàn tẹ́lẹ̀ kọ́mọ tó dé. Ọmọdé tán bàbá fọyàn sílẹ̀. Bàbá fọyàn sílẹ̀ ọmọ bẹ̀rẹ̀ gbé. Lẹ́yìn ọdún kan ọmọ òdìdé bẹ̀ mọ̀. Bàbá lè mú yàn dọjọ́ ọkú. Bàbá ti sanwó yàn pọ̀ nígbà tó ń sanwó orí. Ọmọ tó bẹ̀rẹ̀ ní ọ̀rọ̀ fújì wa ni pé kò sẹ́ni tí ò mọ̀ tí pé ẹni yìí o nǹkan tó wọ́ọ̀tì ni o. Ẹni tó ń kọ́nà pọlọ ó mọ̀ kó ń kọ́nà pọlọ. Nítorí àwọn fújì ni pé mi ò ní gbà. Irọ́ o. Mi ní gbà. Ohun tó Ọlọ́run fún Wasiu Ayinde. Ọlọ́run ní fún mi ní property. Ọlọ́run ní fún mi. Ohun tó fún Saheed Òṣùpá. Ọlọ́run ní fún mi property. Paso. Ọlọ́run ní fún mi property. Sefiu. Ọlọ́run ní fún mi property. Malaika. Ọlọ́run ní fún mi property. Besere. Ọlọ́run ní fún mi property. Kí ni reason? Ó ní ìyàgbọ́n gan wọ́n fẹ́ kọ fújì ọ̀fẹ́ star wà á dájú. Bẹ́ẹ̀ ni wà á dájú. Ìtẹ́lọ́run mo ní o. Mo mọ̀ pé mo bá ṣe rìn tá bá fẹ́ rìn bá ṣe rìn àríwá báyìí. Èmi ò kí ń kọ́ sajẹ tẹ́lẹ̀ orin bí kíni máa ń kọ ọdún ìrìnàjò alájẹgbà alájẹbàṣà ni máa ń kọ. Ọmọ kan wà lọ́wọ́jú mi lọ́dún náà lọ́hùn ọ̀rẹ́ àkọ́ tótó ní London tótó lamẹ́ríkà tótó àti pé ọgbà aṣẹ́wó ni so tótó ẹ̀ ló máa ń mo wá gbé tótó yẹn kẹ́tí mọ̀ sọ́lẹ̀ kí mo wá gbé tótó yẹn mo gbé sórí gbóge ní London gbóge lamẹ́ríkà àwa dé àdèmá plane mo ṣe ní alẹ́ ẹjọ́ yẹn so mo wá kọ kíní yẹn gbóge ní London gbóge má kí n bá ti mẹ́sàn-án kíní méjì yẹn agbo yẹn tún wọ́n jẹ́ǹdì wọ́n dà pé ẹ̀fẹ́ nǹkan tó dà ẹ̀fẹ́ nǹkan tó kì nǹkan bí ẹ̀fẹ́ lẹ́ẹ̀ máa láì òbí náà wà kí gbogbo máa ní tòótọ́ ní lọ́nà wà ní tòótọ́ lámẹ́ríkà so kẹ́tẹ́ bẹ́ẹ̀ nìyẹn so àti lè mo ti bẹ̀rẹ̀ nísàjẹ yẹn o nísàjẹ tá a ti wà bẹ́ẹ̀ léni o mi lé nìkan sàjẹ mi ọlọ́run ti jẹ padà tó wúlò. Boge today, Emata di reke, shake your body, keep on your dance. Boge today, Emata di reke, shake your body, keep on your dance. Boge, oh oh oh. Boge. Boge today. Boge. Omaga today. Boge. Continuity today. Boge. Ọba ló sọ̀rọ̀. Ṣé rí bí a ṣe ń láyé wa ó póríṣiríṣi. Àwọn kan sùn lé àwọn kan sùn títì àwọn kan jẹ ayé o àwọn kan jìyà báwọn kan ṣe ń jẹ gbádùn àwọn kan lórí ìyà ṣebí a sì ń la ayé wa gbòógè oríṣiríṣi àṣìlẹ́yìn ayé wa. Bámugbó bá fojú kan rẹ́sílà. Inú rẹ̀ á dùn báṣẹ́ ó bá fojú kan kọ́ńdọ̀m á sọ pé gbógẹ́ráyè tí má ti rórin ó ti tán Màláíkà ló ń lọ́ba Wàsíù ló ń lọ́ba Òbésèré ló ń lọ́ba Rẹ̀mí ló ń lọ́ba Saheed ló ń lọ́ba ọba mélòó làwa fẹ́ mọ̀ ọdún mélòó lọ́ba wa ń lò adé fújì níbo ló wà irú adé wo ládé fújì ọ̀rọ̀ yìí ó fàjà lọ kò mú kò sínú wa bẹ́ẹ̀ nìkan bá sọ pé òun lọ́ba ìwọ náà sọ pé ọba nìyẹn. Ẹ dárúkọ yín fún gbogbo àwọn tó ń wà káàkiri àgbáyé. Sẹ́mi Gbógẹ́ráyè Àyìndé ẹ̀yìn tèmi Jímọ̀ lábá ọjọ́ Ramadan lọ́ba oṣù Iléyá lọ́ba ọdún Kùránì lọ́ba ìwé Súmọ́rọ̀kì lọ́ba òkè Akẹ́sà lópin Ọ̀yọ́ Gbági lópin Ìbàdàn Ẹ̀gbẹ̀tì lópin Èkó Wàsímí tábẹ́ òkúta. Dàrẹ́ láre ẹ̀yin tẹ́ ń béèrè gbóge Dàrẹ́ láre ẹ̀yin tẹ́ ń béèrè gbóge gbóge náà ni Àyìndé Dámiláre Yọmọga. Gbógẹ́ráyè. Bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni. Ṣórúkọ tó ń sọ yín gangan ní Gbógẹ́ráyè ni àdéhùn ní Gbógẹ́ráyè. Náà orúkọ tó sọ mí ni Dámiláre Àyìndé. Dámiláre Àyìndé. Ọmọ ìlú wo ni? Ọmọ Kwara State nínú Ìlọrin. Bó ní gbóge yẹn ti wá bẹ̀rẹ̀. Gbóge bẹ́ẹ̀ láti ìlú òkè kò kí ń ṣe pé ló ti bẹ̀rẹ̀ Ọlọ́run ló sọ mí lórúkọ yẹn mo kàn jòkó ń dún ẹ̀ mọ̀ pé orúkọ ọmọ ilé fúnra mi o ọdẹ láìka orúkọ yìí orúkọ yẹn kàn wà. Gbógẹ́ráyè. Bẹ́ẹ̀ni. Kí lẹ rò pọ̀ tẹ́ fi mú Gbógẹ́ráyè yẹn jáde? Ká tí mo rò pọ̀ ni pé gbogbo wa lè máa gba ọ̀nà kan náà right eléyìí ti sọ ara máa rí ó sì ń sorúkọ sá ní kí ẹgbẹ̀rún máa fún ara wọn bí iṣẹ́ bet ìyẹn ní ìtì ẹ̀wọ̀n bó ṣe wá láàpọ̀ ọkàn mi kà lọ pé Gbógẹ́ráyè náà máa jẹ́. Gbógẹ́ráyè oní fújì. Bẹ́ẹ̀ni fújì ni. Ẹ ti wà ń díṣẹ́ fújì ó ti tó bí ọdún mélòó? Mo wà bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ọdún 7 years bẹ̀tì lọ́rin ilé wa wọ́n kí màkà kọrin right bí àfáà kankan la máa ń ṣe kékeré la máa ń kí wọn ọgbà ọmọ ọgbà ká tó gbà ó late àwọn tó bá ti màmí táàkì náà sọ yìí ó ti pẹ́ gan o 70 ni o 70 ni tí wọ́n kọ́ àlá táàbì tí abẹ̀rẹ̀ ńlọrin yẹn tí wọ́n bá àlá pé ok máa ṣe iṣẹ́ tó fẹ́ ṣe ni kò ní wọlé bet everything kàdá la ọkà kárí ká tó accept ó pẹ́. Ẹ ṣáà bẹ̀rẹ̀ iṣẹ́ fújì nílọrin. Bẹ́ẹ̀ nílọrin. Báwo ni ìgbésí ayé Gbógẹ́ráyè ṣe wá bẹ̀rẹ̀? Báwo lẹ ṣe bẹ̀rẹ̀ gan tẹ́ ẹ dín tí gbogbo ayé mọ̀? Mo ṣe bẹ̀rẹ̀ ojú pé láti primary school mo ń kọrin ní primary school ẹni ọmọ tó bá lọ sí Ansaru Islam Òkèmọdé ilé ara kàmáàdín àwọn náà ní school yẹn
so a máa ń kọ tábà ti fẹ́ jáde Ìlọrin a máa ṣe kéńgbé a máa ṣe cultural kankan so orin wọ́n yẹn ni mo kọ mo lọ sí stadium gbà yẹn mo gba first ìyẹn ni mẹ́rin wọn gbọ́ pé ẹnìkan ọ̀rẹ́ wọn bá sọ fún wọn pé ọmọ ẹ̀ máa ṣe bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ọmọ ẹ̀ máa ló gbégbá olókè níbi tí wọ́n dẹ̀ fún ẹ̀mí ọ̀dà kan bẹ́ẹ̀ yẹn tó jẹ́ kan yarí yẹn pé dandan àti bẹ́ẹ̀ ó di àbánlómọ̀ ní Ìlọrin ní àbánlómọ̀ yẹn after Ìlọrin nìyẹn máa mi ní pé mo ṣe wà ní Ìlọrin yẹn tí mo rà wọn àtàjọ ń ṣe kíní yẹn ní ẹ̀sìn máa wà ní ara mi so tí máa lọ sí tí orin wo lẹ kọ tẹ́ fi gba ife ẹ̀yẹ yẹn ṣé fújì ni àbí wéré. wéré má fújì ni. wéré má fújì ni. ok ó yá ẹ wá ń tẹ̀síwájú. ibi tí mo wá mú mi lọ yẹn gan ibẹ̀ gan náà tí wàá fàyè gbà mí because ojú wọn wá tó mi mọ́ so àwọn kan mẹ́ta ń kọ nígbà yẹn máa jọ ìwọ̀n a máa lọ sí jẹ́bà a máa lọ kọrin básítà a máa lọ kọrin mo tún á kó ń bẹ̀ yẹn o tún dá Àjàṣẹ́ Èkó Àjàṣẹ́ Èkó Kwara State kò sẹ́ni tó mọ̀ mí nínú yẹn so ibẹ̀ mo sá gbà wá sí Èkó ṣá mamode Èkó island mo ń gbé lágbólé ẹtì mo kó lágbólé ẹtì mo ló ń gbé àlàáfíà lórílẹ̀ mo kó lórílẹ̀ mo ń gbé tó mẹ́ta ní Ìbàdàn abatimakọ́lì mo kó ń bẹ̀ yẹn mo ṣe wá sí àgbàdo mi bẹ̀tẹ̀ àgbàdo yìí gbogbo bá ṣe kirikiri yẹn àgbàdo yìí lọ́nà tí wá pé ká máa nìkan ti ń jẹ́ orúkọ báyìí bẹ̀tọ̀ náà ti pọ̀ kò síbi tó wà lẹ́kọ̀ọ́ tí mo ti ṣe jọ́m gbogbo Èkó yìí mi ò ti play jọ́m bẹ̀tẹ̀ gbogbo àyẹ̀ náà àwọn tó wá ságbo ló mọ̀ wá àwọn ará àtẹ̀wò mọ̀ wá. ẹ̀yin ò ṣe rẹ́kọ̀dù. wọ́n gbà yẹn kò tí ì ṣe rẹ́kọ̀dù mi ò ṣe rẹ́kọ̀dù gbà yẹn mo padà wá sí rẹ́kọ̀dù. bọ́tà lọ bá àṣàkáṣà. tó sọ pé àṣàkáṣà ni Tabas sájẹ̀ntì ni. àṣàkáṣà ni tòbí sí. sájẹ̀ntì ni. ok mo ń bọ̀. àṣàkáṣà tiẹ̀ nísìn tunkuru pampa àti òǹparí mi ò mọ̀ túmẹ̀ òun náà ló máa mọ̀ so àṣàkáṣà ni. but tòbésèrè yẹn náà ni wo òjògẹdẹ òbésèrè kọmàndà àìjọgẹdẹ ti jẹ òjẹ máa jẹ lọ kò sí nǹkan mọdá pálá. àṣàkáṣà má ṣàjẹ ní ibẹ̀ ṣàjẹ fún ṣàjẹ tọrọ ni. ẹ fún yín ṣàjẹ ẹ jẹ́ àgbọ̀ ṣàjẹ tí yín kan. ìdí ńlá ìdí ni ìdí kékeré ìdí ni ìdí ọmọge ìdí ni ìdí adélébọ̀ ìdí ni ìdí ọlọ́mọ mẹ́wàá ìdí ni ìdí arúgbó nìkan ló yàtọ̀ torí kò lè gbẹ́rù mọ́ ṣàjẹ kan nìyẹn ọkàn tó wà báyìí bá ṣe wá ń sìn ọkùnrin tuntun ò sí mọ́ obìnrin tuntun ò sí mọ́ gbogbo wa pátá fíálẹ̀ yòó sì ni wá àjẹkù ni wá ó ní jẹ́ tẹ́nìkan jẹ́ rí ebi ni ò pa ẹ́ ó lè fẹ́ ẹni tẹ́nìkan fẹ́ rí ìkórìíra ló ní èmi ò ká jẹ́kù àbàṣà ni ò bá mi lára mu mi ò ká jẹ́kù àìmọ̀rúkọ kókó pa ní ó yẹ ìsagbóbi ráì àmọ̀rúkọ ìdí ńlá àpòtí òkú ìdí kékeré sàtárì yẹn pọ̀n ọ̀yà tó bá tóbi olúmọ̀mí òkè òkè tiri gbàgbà òkè tiri gbogbo òkè tiri wòye ọ̀yà tó bá kéré akéré kòrò àbíjáwa sàjẹ́ nìyẹn bọ́kùnrin bá ṣe jìgà obìnrin kò ṣe jìgò bọ́kùnrin ọba ṣe jìgò ọkùnrin á máa wò ta ọmọ ẹlẹ́tàn bá sùn tó jẹ jura sílẹ̀ tí ò sọ̀rọ̀ ajé kò ní pẹ́ kò ní dì tọkọ máa fi wò ta ṣàjẹ́ nìyẹn ẹ̀yin obìnrin yẹn mọ́ kú rọ́ṣà ẹrù mi lẹ mọ́ pariwo kí lẹ ru obìnrin lọ́dọ̀ ọkùnrin owó obìnrin kan ó sọ fún mi pọ́ mọ́ ní bẹ́ẹ̀ baba ńlá ẹ̀rọ kí ní lẹ ru obìnrin kí ní tí mo wí ọ̀farajọ carrot kí ní tí mo wí ọ̀farajọ candle kí ní tí mo wí ọ̀farajọ bọ́ọ̀lì ṣàjẹ́ nìyẹn ọmọ mi tí mo pè tí mo fẹ́ ó ní mo ti ga jù ní kí ló dé ó ní Mr. Gbógè ráì bàbá bẹ́ẹ̀ ṣe já bẹ́ẹ̀ ló kó màgá sílẹ̀ ṣàjẹ́ nìyẹn obìnrin tí ò nídìí kò yẹ kó wọ jeans ọyàn tó kéré tó náà ṣe kò sí ọyàn bá ti pọ̀ jù kò sí ò lè gbé tó bá wá fi gbé aṣọ yẹn méjì lé ẹyọ kan àrísọ́ọ̀sọ̀ ṣàjẹ́ nìyẹn 5 and 6 ọlọ́mọge ọyàn méjèèjì èyí tó kéré ní 5 èyí tó tóbi ní 6 àwọn ni wọ́n sọ́lé àwọn ni wọ́n ti gbé mú láláì rí wọn gbé o lè rí léwọ̀ tó bá fẹ́ rí wọn gbé wàá gbẹ́nu sí gan wàá máa fọwọ́ rà kejì tó bá ti ṣe ó kì wọ́n ní orí ọyàn kì í pẹ́ dìde orí ọyàn bá ti dìde kí á ní wọ́n fún ẹ láàyè kó so dé o fẹ́ sí ẹni afẹ́ là mọ̀ àwọn ẹni tó fẹ́ ni ẹni afẹ́ rí là mọ̀ àwọn ẹni fẹ́ rí ni ẹni afẹ́ dó là mọ̀ àwọn ẹni fẹ́ dó ni. kí ló fà á single mother tẹ́fí wá pọ̀ tó ìṣẹ́bi ọkùnrin ni àbẹ́bí obìnrin ni àwa méjèèjì lájọ́ ń gbára wa ìfẹ́ òtítọ́ òsì mọ́ ìfẹ́ jìbìtì ló. ọkùnrin á ní I love you ó fẹ́ obìnrin á ní I love you too ó fẹ́ gbowó tá bá ṣe bẹ́ẹ̀ kiri bá lóyún tá bá lọ bímọ irúfẹ́ yẹn kò lè last obìnrin á di single mother ọkùnrin á di single father ẹ̀yin obìnrin ẹjẹ́ ìgbé ayé tán bọ́kùnrin kan ló ṣe àpò òun fẹ́fẹ́ yàwó má gbà kó fi Kùránì búra kó má fi Bíbélì búra Kùránì sọ pé nàlá gàfúrà ẹni Bíbélì ní ìwà ọ̀fẹ́ pé lẹ́sẹ̀ lòdì kí wàdà ló tọrọ má gbà kó fi Kùránì búra kó má fi Bíbélì búra mo lọ di oògùn oníkó lọ búra tó bá dómi tó bá dà mí ògùn á pa ẹ́ sájẹ́ nìyẹn. ló bá dómi tó bá dà ẹ́ ògùn á pa kó mo lọ di oògùn á lọ sájẹ́ nìyẹn sájẹ́ kan tó rè tá a bá ń ṣeré ìfẹ́ ẹ jẹ́ ká máa sọ eré ṣe ọkùnrin obìnrin ẹ jẹ́ ká máa sọ eré ṣe ọkùnrin obìnrin bẹ fẹ́ rúnra yín tẹ́tìlẹ̀kùn mọ́ Ọlọ́run ló máa tẹ́ńdẹ́wò àtẹ̀mí àtẹ̀yìn gbogbo wa ni málà wà láì gbogbo wa ni eré tí mo mọ̀ ká mọ́ bóbìnrin ṣe a lè fọwọ́ ra pa ká fọwọ́ ra tán ká gbẹnu sẹ́nu ká gbẹnu sáyà ká gba wájú gbẹ̀yìn ká gbẹ̀yìn ká gba wájú kàtìnàtì kọjá ààyè kọkùnrin
ó gbé kíní ẹ̀fọ́ obìnrin kó gbé fún kó máa la ọkùnrin kan ló náwó ó gbé kíní ẹ̀fọ́ obìnrin ó gbé fún ó ńlá bó ṣe ńlá lódò mọ́ lọ́wọ́ kan ní gidi bá gbóbìnrin ìyá bá wà yín má bẹ ká tó wí ká tó fọ̀ ká tó dálẹ̀kùn wọlé Ṣadé nìyẹn. wọ́n wá yín máa bẹ́. ó sì pọ̀. àwọn kan dẹ̀ máa ń sọ pé kéèyàn máa gbẹ́nu sí plate náà. kò dáa ní àwọn oníṣàgbọ̀ ọ̀dọ́ ló wò tá fi ń jẹun tá fi ń wá. so gbóge ò lè la plate. Jésù gbọ́ mi ò lárí ànábì gbọ́ mi ò lárí. ẹ ṣọ́ oríṣi ọyàn 20 ni mo mọ̀. 20 ọyàn ó yẹ ká omi ọyàn 3 ni mo mọ̀ omi okó náà 3 ni. Tẹkùtẹkù ni mo rà dá tọmọtọmọ ni mo fẹ́ yàwó mi mo fẹ́ràn yàn gbọ́n débi pé ìgbàkigbà ni má mú yàn bí òfò yàn ṣeré ọmọ tí mo bí jẹ́ bó ti ṣe jẹ́ gbogbo mo ya lò fóṣù 2 péré ìyá ẹ̀bẹ̀ mi ó fóṣù 2 kú lẹ́yìn oṣù 10 kàṣínàtì kò sọ̀rọ̀ mọ́ ni mo lọ yan mi kí n máa mú lọ ni ọyàn onígbà wà ọyàn ọ̀gẹ̀dẹ̀ wà ọyàn ọsàn ọyàn àkùà ọyàn ọ̀kẹ̀rẹ̀ ọ̀tá pìàpìà ọyàn lámbébé ọyàn kùkùbá ọyàn àsálà ọyàn pẹ̀tẹ̀ àdí ọyàn wà so adimú mo fẹ́ràn jù kákọ̀tẹ̀ bẹ́yẹn. Adílẹ̀ fẹ́ràn jù ẹ sọ yàtọ̀ àwọn ọyàn yẹn fún mi. ọyàn onígbà yẹn máa rí ọmọ àrí báyìí sáà máa gbá ọmọ àṣẹ rẹpẹtẹ orí ò ní jù báyìí lọ ọyàn ọ̀gẹ̀dẹ̀ yẹn máa wá báyìí ọyàn àsálà ọyàn lámbébé ọyàn pẹ̀tẹ̀ táwọn yẹn ti tẹ̀tẹ̀tẹ̀ tó ti bàjẹ́ wá tó pé kò ní tó lè yí sí bẹ̀tà dímú yẹn ọyàn àpò ọ̀sán àti jésù àpò ni. Jésù àpò ìṣù tán gbé sínú ra tó máa ṣe àpò nìyẹn adímú yẹn tó bá gbẹnu ṣùgbọ́n àtòjú àti náà ìròyìn nínú tó yẹn ló dá ọmọlúwàbí omi ọyàn tó kó 3 yẹn àkọ́kọ́ omi ọyàn tó bá mú yẹn ọlọ́mọge omi kan máa jáde sí lẹ́nu ádàbí àti ẹ̀bá fún kóró bí àti ẹ̀bá fún ẹ̀yìn ọ̀sán bóbìnrin bá bímọ ṣàìsí omi ọyàn á kan lẹ́nu tó bá bímọ ṣàìsí ètò wá dùn ní obìnrin tó ń tọmọ lọ́wọ́ mọmọ ni bàjẹ́ mi mọ ní bàjẹ́ mi bàjẹ́ máa fi sínú gbá mọmọ ni. ẹ má mọ mi. ìyẹn dà ọmọ jẹ́ kí ọpọlọ yẹn jí ni ó dà. èmi ò wá mọ̀ bómi. owó gbọ́ àrùn kàṣínàtì. ìyàwó tèmi náà ń tọ́ ọmọ lọ́wọ́. a máa mú mọmọ ni. kí n gbọ́yàn lẹ́nu ní mà. irọ́ ẹ̀pin ni bàbá àtọmọ ta ló lọ yàn bàbá ló lọ yàn bàbá tí mo yàn tẹ́lẹ̀ kọ́ ọmọ tó dé ọmọdé tán bàbá fọyàn sílẹ̀ ọmọ bẹ̀rẹ̀ gbé lẹ́yìn ọdún kan ọmọ òdìdé bẹ́ẹ̀ mọ̀ bàbá lè mú yàn dọjọ́ ọkú bàbá ti sanwó yàn pọ̀ nígbà tó ń sanwó orí. láǹdàmú ara ẹ fún. so gbóge láyè ìgbà tí wàá dẹ́kọ̀ ẹgbọ́n bá a ṣe ń láyé wa. òpó oríṣiríṣi bá a ṣe ń láyé wa òpó oríṣiríṣi àwọn kan sùn lé àwọn kan sùn títì àwọn kan jẹ ayé o àwọn kan jìyà sẹ́rí nílé ayé wa bá a ti ṣe ń láyé wa. composition yẹn báwọlẹ̀ compose orin yẹn. nítorí sẹ́ni ni pé orin yẹn ti pẹ́ gbẹ̀gbà tá a gbé jáde nínú fídíò yẹn 2006 ni bẹ̀tẹ̀ ó ti pẹ́ before the orin tó gbé mi táyì gangan ni kí ló dé tó mìíràn dẹ̀ lálẹ́ ọkọ ẹ̀ ló fà ọkọ lè fún lówó ó lè mọ̀ fún lówó ọkọ lè máa sọ fún ó lè máa sọ fún ṣùgbọ́n kọkùnrin yìí máa yọ̀bọ̀ ọkẹ́ kọkọ ìyàwó má lè ta tẹ kánlẹ̀ bíi tiẹ̀ báyìí ló ń bóbìnrin yìí yọ̀ dísí ta tẹ fi náà. tí wọ́n rìpọ́ọ̀tù fún yín ni. mo rìpọ́ọ̀tù. ẹ ṣe wá níbi èmi rò ní mò ń rò à mo fẹ́ kó dá mi lọ́nà òfin sọ́mọ́. ok ó yẹ ẹnì ṣó ti yé mi. ìyàwó tèmi Mr. gbogbo ẹ sọ náà ẹni tó bá ní gan owó ẹ ló fẹ́ gbà. gbogbo olórin pátá la máa ń mú òun kò sí nǹkan tá a lè gbélé òun lórí tá a lè gbélé òun lórí tí máa gbórin India kan sìn ẹ máa gba orin India rè mo lè fi Yorùbá ibi ṣe. ìgbà ọ̀lẹ̀ yìí release bá ṣe ń láyé wa. a ti ń kọ́ lágbo tipẹ́ bẹ́ẹ̀ 2006 ni fídíò yẹn jáde a ti ń kọ́ lágbo tipẹ́. that's about 18 years ago. tó orin wà lẹ́nu ni pé bá a ṣe rẹ́kọ̀dù mẹ́wàá lẹ́nu orin yẹn wà lẹ́nu. ṣé pẹ̀lú àwọn ṣàjẹ́ yìí náà. ṣàjẹ́ náà. wọ́n lọ́dún kan wà tẹ́ ṣe rẹ́kọ̀dù kan pẹ̀ wá kọ́ ṣàjẹ́ ń bẹ̀. ọba Èwo. ṣé yẹn wá ní first record yín ni. ẹ̀rọ rocket ni first record. rocket. ìgbà yẹn akọ pé já lọ àgbàdo station ní nílé gbógera Àyìndé ẹni bínú da ẹ láàmì ìyẹn sọ fún àwọn tán ṣe dán máa lọ́jọ́ sí nǹkan àwa wọn àrí wọn hàn àti wọn àrí wọn mọ́ wọn ti wà bí aláìsí ara wọn balẹ̀ náà ni kó má ṣe jíjó gbóge lágbo ò lè ṣe kó má ṣe wá sí àgbo gbóge ò lè ṣe kó má ṣe gbóge lágbo gbóge tó bá gbóge ráyè lè ṣe rí tó bá sọ ẹ wà á já first record. now ẹ ṣe record kan tẹ pé ní ó ṣì ń lọ tẹ ṣe fún Love Brother. ok Love Brother ó sì lọ. kí ló ṣẹlẹ̀ sí record ó ṣì ń lọ yẹn. ìyẹn Sadio fi bẹ́ẹ̀ pọ̀ mbẹ́. Sadio fi bẹ́ẹ̀ pọ̀ mbẹ́. kí ló dé tẹ̀. bí a ti kọ Sadio tó wà ní ojú pé kò sọ ọlọ́mọge ní mo dẹ̀ mọ́ rárá àwọn obìnrin tá pọ̀ níta yálé yìí ní gbogbo wọn àbí aṣẹ́wó tí ò ní set kò tí ì ní ṣọ́ọ̀bù rárá ẹ̀yin ọmọ kí gbogbo ẹ̀ ló ti dẹ̀rọ̀ èmi sórí aago ní mo ká ti pàdé
fún mi níbi báyìí dúró de mí mọ̀ ń bọ̀ wá àbálọ àbábọ̀ gbogbo ẹ̀ lórí gbogbo ó pẹ́ náà ni. ẹ tún wá ṣèkan tẹ pé ní Gbóge carnival. ìyẹn gẹ́gẹ́ ni fún sájẹ live ni àti wọ́n ṣe rẹ́kọ̀dù kan fún lọ́bùrọ̀dà tá a ṣe ní ó sì lọ so lẹ́yìn ẹ̀ mo kàn wá ní kí n ṣe yẹ fún pé bíi live nìyẹn ó lọ gan ọlọ́run lọ fàṣẹ ọdún wo nìyẹn. ó ní 2006 tí mo sọ yìí. Gbóge carnival kí lẹ kọ́ ń bẹ̀. ó ní ọba ni mí o orin ọba màjẹ́ ní ìjà lọ́ba pọ̀ ìjà lọ́ba pọ̀ ibi ká ní ọba ni mí o ọba ni ká lọ́ba tá a fi ń ṣe bí tíátà bẹ̀rẹ̀ kíní yẹn. ìgbà tẹ́yìn dẹ́ko yẹn àwọn onífújì wo lẹ́yìn mọ̀ tẹ́ lè sọ pé lásìkò tèmi dẹ́ko àwọn báyìí ni mo lè sọ pé mò ń gbórúkọ wọn nídìí iṣẹ́ fújì. àwọn tí wọ́n ń gbọ́ngbà yẹn kọ̀mù sí ìlà tí lọ rí àwọn ẹ̀ka àwọn Wasiu Ayinde mọ́ o àwọn náà mọ̀ Wasiu Ayinde náà ara wọn náà ni Alhaji Barrister darí kọ́lẹ́ntì Alhaji Fancy wọ́n pa ilé fújì pọ̀ ọmọ tó bẹ̀rẹ̀ ní ọ̀rọ̀ fújì wa ni pé kọ́lọ̀ ìjọ kó sànù wa kò sẹ́ni tí ò mọ̀ ti kálukú wọn kò sẹ́ni tí ò mọ̀ tó gbọ́ kò sẹ́ni tí ò mọ̀ ti pé ẹni yìí o nǹkan tó wọ́ọ̀tì ni o ẹni tó ń kọ́nà pọlọ ó mọ̀ kó ń kọ́nà pọlọ ìjọba mi fújì ni pé mi ò ní gbà irọ́ o mi ní gbà òun ò kí ń gbà pé ẹni yìí ọba ló jẹ ẹdun àwọn pàṣọ ńkọ́. kò tí ì star ògbésì ti star bí tí mo ti parí pàṣọ ni pé mo lọ play kan ní ọlọ́ṣogbo bí fla ọ̀tọ̀ ìtọ́ ni mo sọ lọ́nà ọlọ́ṣogbo yẹn so bí aago kooru ó kàn wá ọ̀tọ̀ ní aago kooru yẹn mi ì ṣe ọdẹ play enjoy bí pé kí ẹ̀kọ́ kan máa rí yẹn for the first time àjọ play Las Vegas àjọ play ní lóko bíi Chicago àjọ play bẹ́ẹ̀. Obesere ńkọ́. Kí ni mo ti máa yẹ òun náà play Las Vegas bẹ́ẹ̀ tó jẹ́lẹ́gbàá mọ́tẹ́ òun gbé bùtẹ́ mẹ́ta Ìbàdàn báyìí Abatumakọ́lì òun gbé Apá road so Saka ọ̀rọ̀ bọ̀ yẹn náà mọ́mọ́ yẹn náà ní gbá yín Saka ọ̀rọ̀ bọ̀ ó wà ní Òyìnbó. Màláíkà ọmọ bí ni Màláíkà ọmọ bí ni ẹ̀ náà ti bẹ̀rẹ̀ àgbàdo bí ni ó ti bẹ̀rẹ̀ ní táwọn èèyàn recognize pé táwọn sábà mọ̀ ẹ̀ ọ̀fẹ́ mà tó bẹ̀rẹ̀ táwọn sábà ti mẹ́yẹn mà tó bẹ̀rẹ̀ fújì nìyẹn ọmọ táwọn níyẹn mi ọ̀bẹ náà wọ̀n gbogbo tí táwọn níyẹn mi ìbẹ́ náà kọ́ náà fún mi. kí ló dé ohun tó lọ́run fún Wasiu Ayinde Ọlọ́run ní fún mi ní property yẹn Ọlọ́run ní fún mi ohun tó fún Saheed Òṣùpá Ọlọ́run ní fún mi property Paso Ọlọ́run ní fún mi property yẹn Sefiu Ọlọ́run ní fún mi property yẹn Màláíkà Ọlọ́run ní fún mi property Obesere Ọlọ́run ní fún mi property kí ni reason. mi ò fẹ́ kájọ́ ìtẹ̀sẹ̀ fẹ́ ni pé ṣẹ́rí ilé ayé yìí mo jòkó mo rí di kankan ní ayé pé ilé ayé yìí téèyàn bá ní nǹkan tó bá pọ̀ jù ní àmọ́ àdùn táìmù tó ní ẹ tó bá ti ń dàgbà ìbànújẹ́ dé. téèyàn bá wà láyé ní àwùjọ oṣù òṣèlú tó rí ẹfìtì nítorí kéèyàn tọrọ ni pé má lọ kanlẹ̀kùn yẹn pé báwo tààrọ̀ yìí àwọn yẹn ti jẹun ọlọ́mọdé kárí yẹn téèyàn bá ti kó mbẹ sílé bí ó ti mọ́tò òdo ìtókù. wọn káwọn ẹdì ẹwọn láyé ẹfìtì súnmọ́dẹ̀ lájá mo sùn lọ́jọ́ kan láìpẹ́ náà ni ajá wa ń gbó mo sáré já ìyàgò kan o mo ní ìkan fẹ́ jí mi ní àwọn kan tí mo sí yẹn máa wò pé mélòó gbogbo ẹ̀ gan-an tí mo tiẹ̀ tí mi ò rọrùn sùn mo wá mẹ́tì pé àwọn tó wá ní kílẹ̀ tó wá pọ̀ yẹn so lọ́rọ̀ kan gbogbo ráyè òbèrè irú ẹ̀. èmi ò bẹ̀rẹ̀ irú ẹ̀ àwọn kan já ayé. ẹ̀rí bá a ṣe ń là é hàn. bá a ṣe là é oríṣiríṣi ayé kan nìyẹn ayé tẹ̀yìn lóye máa fẹ́ ní máa tọrọ èmi ò fẹ́ tó pọ̀ jù. gbogbo ṣe láìka ayé tẹ̀yìn lóye. alhamdulilayi mi sì nínú iṣẹ́ àwọn ọmọ mi family òsì nínú àṣìníwọ̀n bílẹ̀ ká yẹn o kò tẹ̀ sí ìtọ́ ẹ̀kọ́ mọ́ ọmọdé wọn pé màá bẹ pé àbó ni tààrọ̀ yà bá ní bá ẹ̀kú náà kò sí. lọ́n kẹ́yìn. alhamdulilayi níwọ̀n bá. nígbà tẹ wá dẹ́kun. níwọ̀n bá o. àtọ̀dá ti dé kọ́lá dé jòjò. èyí tó tún wá gbé wá lọ́tẹ̀ yìí ó ní agbára ó ti ṣe bẹ́ẹ̀ rí ó kó gbogbo àgbà lọ sí orí òkè Olúmọ. oore tọ́lọ́run á ṣe fẹ́yìn olólùfẹ́ ètò Kaftanat á tó. a lọ láyọ̀ a bọ̀ láyọ̀ èyí tó tún wá gbé wá lọ́tẹ̀ yìí ó ní òun fẹ́ kó gbogbo àgbàlagbà arúgbó lọ sí swimming pool. eléyìí tó máa dùn ó máa lárinrin o ẹ wá kẹ́ darapọ̀ mọ́ wa kẹ́ jẹ́ ká lọ Kaftanat gẹ́gẹ́ bí ìṣe rẹ̀ Kaftanat sugar ẹ má gbàgbé o lọ́tẹ̀ yìí swimming pool ló máa kó wa lọ àjọmọdé bẹ́ẹ̀. bọ́ bá ti yá ó ti yá. àdírí pọ̀ lóṣìṣẹ́ bàtí mo dé kó yẹn a máa lọ mo láwọn ọ̀rẹ́ kan gbà yẹn mo ń ta ago Yaba mo ń ta àwọn ago báyìí Yaba bàtí wọn bá ti mọ̀ yàn ọ̀kan náà sáà máa ṣe so a máa lọ sí jump abáfẹ́ jump yẹn kò sódì bá fi sí jump ẹ̀kan lọ́ máa kó owó yẹn kalẹ̀ a máa lọ sí irú ìjọra tábàdé ìjọra
èkúté àtàwọn tá a bá tó oníṣẹ́ báyìí ètò máa bẹ̀rẹ̀ adìyàwó gba irinṣẹ́ ni owó mọ́tò mẹ́mẹ́ ẹni tó kó kalẹ̀ lọ́sẹ̀ kò ní àtúntò máa lọ bẹ́ẹ̀ lómi kó jọ kọ́ ẹ̀kọ́ wa iná tó kó kalẹ̀ àlejò débẹ̀ jẹnrétọ̀ àlùmọ́fẹ́ ìgbà yẹn ẹ bá lọ bá àwọn ní bí àwọn ní àwọn lè fún yín lówó táwọn ẹ̀ àwọn lè fún yín lówó ìdí ó lè ti ní pé àlàmà fún gbanisẹ́ ébò jẹnrétọ̀ àtúngbà àti ilé epo sínú jẹnrétọ̀ tí àtúngbà gan àtúndì wàhálà tó kò yí sí kọ́nà tó pé ká tiẹ̀ mọ̀ ẹ́ bẹ̀tì ẹ tó ráyé gbé jù láyé èèyàn méjì náà ni èèyàn méjì lọ ráyé gbé ẹ tó gbà pé gbogbo nǹkan láyé kọ́kọ́ gbà pé náà Ọlọ́run bẹ kó gbà pé gbogbo pòtísì tó bá ti wà kọ́ gbà pé kọ́mọ sí alhamdulilayi pé òun dúpẹ́ tó òun ìbọn tí yẹn bá wọn wájú akọ mi sí tó ok ọlọ́fẹ́ dàbí Saheed Òṣùpá ṣé wàhálà tí Saheed Òṣùpá ṣe ájò tó ṣe ìnìtórí ṣé wọ́n lè rìn mo wo kíní fídíò Saheed ìjọ kan Ọlọ́run ọdún mẹ́wàá lòun lọ sórí òkè àgẹlú ṣé mi lórí òkè yọkan rí náà kò yí sí ẹni ló máa ń sọ fún àwọn èèyàn pé má fi rẹ kọ̀ǹpì àmọ́ kà tọrọ má tọrọ jẹ tó bá tọrọ jẹ kí ló tún wá pẹ́tọ́kọ́lọ̀ sí fún ẹ ṣé táwọn èèyàn vat bá ṣe èmi ò ohun tó property kan nìyẹn Ọlọ́run mo tún sọ ọ́nṣẹ́ Ọlọ́run ṣe fún mi because tó bá wọ nǹkan nígbà ọmọ téèyàn bí téèyàn bá darúgbó ó ní fẹ́ fi àwọn ọmọ yẹn lẹ ká tó ní property tó máa wọ àwọn ẹ̀bá ẹ̀gbẹ́ bá lọ ẹ̀sìn àwọn ọmọ tí mo wò yìí àwọn ilé ilé àwọn ìbànújẹ́ ló máa jẹ́ lójú alẹ́ òbí náà bẹ́ẹ̀ bàbá òbí náà kọ́ bàbá sẹ̀ndẹ́rẹ̀ kan wọ́n ní fánítsọ̀ kan fánítsọ̀ so láti ń ro ogun lọ́tọ̀ọ̀tọ̀ èmi ò ní kéèyàn wáyé kọ́ wá díyà o lórí kò tọrọ jẹ o. bọ̀ torí bá a ṣe ń láyé wa ó pólísì rí báwo ni gbóge ṣe ń láyé ẹ̀ báwo ni gbóge ṣe ń láyé rẹ̀ bó ṣe ń láyé mi ó pólísì rí sí bí o ṣe ń láyé rẹ̀ kásìnàtì bó ṣe ń láyé rẹ̀ oríṣiríṣi àbí bó ṣe ń láyé mi Ọlọ́run tó dá wa sáyé kálukú pẹ̀lú kádàrá ẹ̀ má forí wórí o tó bá forí wórí àyíndé dáre là àyíndé wà á jà. àwọn kan sùn lẹ́wọ̀n àwọn kan sùn ilé àwọn kan sùn títì àwọn kan sùn àwọn kan jayé o àwọn kan sùn búkà. professional ni bó ṣe wà nísìnyí nínú ọ̀rọ̀ yẹn Ọlọ́run gbà fún Ọlọ́run ní mo kúrò mi àtúgbò ẹ̀ bẹ́ẹ̀ lọ. nísàjẹ yẹn o nísàjẹ tá a ti wà bẹ́ẹ̀ léde léni o ilé nìfọ̀ sájẹ mi Ọlọ́run ti jẹ ìpàdé tó gùn jù. sẹ́ńjẹ́nẹ̀tì ńkọ́. ọmọ làwọn yẹn ọ náà mọ̀ ọmọ ni. kò ṣẹlẹ̀ mi. ẹgbẹ́ dáhùn sí ẹ̀kọ́ pé mo ti ń láya mi ò ní rúbọ̀sẹ̀ káàdùn ẹgbẹ́ dàtúgbò àtúntò ti kọ́ mo ti ń láya mi ò ní rúbọ̀sẹ̀ yìí rí akátàn sókè alẹ́ gbogbo òjì mọ́ mi àtòkù àtẹ́pọ̀n ọ̀rọ̀ kò ó sì pẹ́. ẹ ti ń kọ́. bẹ́ẹ̀ bọ́lọ̀ ń bá kí ẹ̀ sábà fọlọ́ ọ̀jà ẹ̀mí kẹ́ bẹ́ẹ̀ mo bẹ́ẹ̀ lórí ṣàjẹ́. ṣàjẹ́ gangan ni ẹ̀yin bẹ́ẹ̀sì lé lórí. àbẹ́sẹ̀ àṣàkáṣà ni àkàmọ́tì ọlẹ́ẹ̀kan náà lórí àṣàkáṣà. so láti yíwà tẹ́ ti ń kọrin ẹ̀ tí ì rí ẹni tó. pàdé mi wá ní àkàdé máa fẹ́ kọ yìí ó máa tó bá gbé jáde tó bá kọ ok ká tó jọ kọ yes. bó ní inspiration ṣàjẹ́ ti ń wá fún yín. mi ò kí ń kọ ṣàjẹ́ tẹ́lẹ̀ orin bí kíni máa ń kọ obìnrin alájẹgbẹ alájẹbàṣà ni máa ń kọ bẹ́ẹ̀ tí wọ́n ti bá lọ play fún yàn bá play yẹn kíni kẹsẹ̀tì yẹn ká bá ti fún wa báyìí àwọn celebrant kan ló máa wúlò fún aráàta wọ́n ti máa play Empire nígbà yẹn àtàwọn ẹni àjọ máa play ní oníwà mẹ́gbà yẹn. Akilẹ̀. bẹ́ẹ̀ ni ọmọ dáadáa ni so àwọn play mẹ́ẹ̀ ní Empire yẹn wọ́n tó bá ṣẹlẹ̀ ni pé ọmọ kan wà lọ́wọ́jú mi lọ́dún náà lọ́hùn ọ̀rẹ́ àkọ́ tótó ní London tótó lamẹ́ríkà tótó àti pé ọgbà aṣẹ́wó ni so tótó ẹ̀ ló máa ń mo wá gbé tótó yẹn kẹ́tí mọ̀ sọ́lẹ̀ kí mo wá gbé tótó yẹn mo gbé sórí gbóge ní London gbóge lamẹ́ríkà àwa dé àdèmà plane mo ṣe ní alẹ́ jọ yẹn so mo wá kọ kíní yẹn gbóge ní London gbóge má kí n bá ti mẹ́sàn-án kíní pọ́ìntì méjì yẹn agbo yẹn tún wọ́n jẹ́ǹdì wọ́n dà pé ẹ̀fẹ́ nǹkan tó dáa ẹ̀fẹ́ nǹkan tó kì nǹkan bí ẹ̀fẹ́ lẹ́ẹ̀ máa láì òbí náà wà kí gbóge máa ní tòtó ní London wà ní tòtó lamẹ́ríkà so kẹtẹ bẹ́ẹ̀ nìyẹn so àti lè mo ti bẹ̀rẹ̀ àtàkọ tòtó díẹ̀ ti sáájú ọ̀sẹ̀ méjì kí ni fún máa fi kún kíní yìí o ni mo ti bẹ̀rẹ̀ sí nígbà tí ṣáàṣì nípa obìnrin yàtọ̀ opó oríṣiríṣi wọ́n mi oríṣi jù láwọn lọ àwọn kan wà wọ́n fẹ́ràn àti bí àwọn kan dẹ̀ wà ẹ̀kọ́ kan ní èyí tó dára jù obìnrin mi eré ṣe obìnrin tó mi eré ṣe kò ní dákẹ́ gbogbo yẹn tó mú mi wọ ọdún kínní ọlọ́mọge tẹ́tí kò gbọ́ ọ̀rọ̀ mi ọkùnrin pé kò sí pọ́n gbogbo wọn náà mẹ́fẹ́fẹ́ irọ́ ni wọ́n pa ọkàn fẹ́ jẹ́ ní ibẹ̀ àti ilẹ̀ obìnrin kì í pẹ́ sùn nídìí bàbá jẹ́ nídìí lónìí ṣùgbọ́n nǹkan bẹ́yẹn ọmọ yẹn ló mú mi wọnú nǹkan bẹ́yẹn lọ. sọ ẹ mọ tó ń jẹ́ tòtò. nígbà yẹn ọmọ yẹn náà ló sọ. ẹyin ò wá mọ Gbógìráyè first record yẹn lẹ pè ní rocket bí record mélòó lẹ ṣe. kápẹ́ 11 àkásíwà tí ó ti jáde. nínú 11 yẹn. lọ́rọ̀ yànyàn wọ̀nyẹn àwọn yẹn jáde.
àwọn yẹn jáde. ṣé gbogbo ẹ̀ náà ṣàjẹ náà ni. Gbogbo ẹ̀ náà kì í ṣe ṣàjẹ náà gbogbo ẹ̀ náà wà ohun tó ṣẹlẹ̀ ni pé kí wọ́n bá ti máa sọ kan pé bó ṣe wọ́n yẹ o English ẹ̀sọ́ máa wọ tó bá lọ wà nkárá wọn ni òde ilé ìṣà kò tiẹ̀ fi tiẹ̀ so tí wọ́n bá ti mọ̀ yẹn mọ̀ pé ẹni bàbá lọ pléǹsì tí bá ní mi ní kọ́sá ti dábẹ̀ ní ṣeré tó ṣe kíní ẹ̀fún àṣà jẹ tó sájẹ láti pè yín so tí wọ́n bá ti bá jáde kí ni ẹ̀ wá nǹkan tó wọ́n àfẹ́ tàbá sí nàìjíríà díẹ̀ because àbáṣọ lẹ́sẹ̀rẹ̀ pé ó fi ṣàjẹ́lẹ̀ pátápátá àṣàkáṣẹ ilé ẹ̀kọ́ ẹ̀kọ́ filẹ̀ kó sẹ̀ tún wá wọnú ẹ̀ ni kó wọnú ẹ̀ lọ gidi. torí òun náà fi mọ̀. òun náà ẹ̀ tí mò ń sọ nìyẹn so gáwọn bá fi mọ̀ yàn bàtàlájà gbà fẹ́ máa kọ́ ọ̀sá ní àkọ́dún tó bẹ́ ti bọ́ aláàdì ní tó bá ṣe pé ṣàjẹ́ ló láyé ẹ jẹ́ kájọ máa kọ́ bàbá tó kú yìí bàbá tó jọba ní sọ́lọ́tọ̀ náà kọ́ ni. bàbá lọ́tọ̀ kọ́ máa lọ bẹ̀yẹn o tẹ́ ti mọ̀ wọ́n mọ̀ ní kó máa ṣe kò lè sọ nǹkan tó ṣẹlẹ̀ ni so àti alẹ́ kan lọ́gbọ́n kẹ̀ àǹkọ́rẹ́ ó wà ní rẹ́kọ̀dù ẹ̀yìn àdébá gbọ́ ọ̀hún bẹ́ẹ̀. ẹ fún wa díẹ̀ bẹ́ẹ̀. òbí ẹ̀ tó bá ẹ sọ̀rọ̀ ó ti bá tiẹ̀ débi kan wọ́n ló ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ níbo ló máa tó máa bá dé ẹni tó lajú kò tí ì rọ́ lọ́hùn ká tó sọ tẹ́ni dì ẹni tó ń ṣiṣẹ́ kò tí ì rọ́nà lọ ká tó sọ ẹni tí ò ṣe ń kọ ọmọ ọ̀lẹ tó sọ pé òun ò ní ṣiṣẹ́ ẹ̀yẹ fọlẹ́ sílẹ̀ ẹ jẹ́ kó máa ṣe mẹ́lẹ́ lójú ọ̀lẹ gbogbo ọjọ́ ní Sunday kò yẹlẹ lẹ́nì àkóyọlẹ̀ bó dọ̀ọ̀la àsìkò owó mi ti tó àsìkò ọlá mi mọ̀ so a máa ń kọrin ọgbọ́n ẹni orin ọgbọ́n ni ìwé ìta fi ń gbé kalẹ̀ ló yàtọ̀ nígbà tí ẹni ọyàn ní bábà ṣégbòsí ọyàn ọ̀gẹ̀dẹ̀ wà ṣégbòsí ọyàn ọ̀sán ṣégbòsí gbogbo náà sọ owó reality ni ẹ̀tún wá ní o ti ń fọ jù kọ́lọ́mọ́lọ́ fẹ́ gbé Adébóyè ìmọ̀ràn kan tó fún mi náà nìyẹn ìmọ̀ràn onígbẹ̀ngà ló pè fún gbádùn kí ni ẹ̀yà lórí bẹ̀ tí gbogbo máa dọ́gbọ́n sí kí ni ẹ̀ ó ní kí máa dọ́gbọ́n yí díẹ̀ díẹ̀ bó ti ń wà dàrẹ́ẹ̀tì jù ó ti ń wà dàrẹ́ẹ̀tì jù bẹ̀tẹ̀ àwọn ayé ẹ̀wọ̀n fẹ́ kẹ́ mọ yìí afẹ́kẹ́ sá máa sojú kẹ jùlẹ̀ gbọ́rọ̀gbọ́rọ̀ kẹsà jùlẹ̀ bó ṣe rí yẹn jùlẹ̀ bá ti jùlẹ̀ ó ti pé wọn ọ̀rọ̀ tó dìde àfọ̀n yẹn. ọba wo lẹ̀ ń jà sí tẹ́yìn sọ̀sọ́kútù tẹ́yìn sọ̀sọ́kúsọ ọba wo lẹ̀ ń jà sí. ọba jọba lórí ọmọọṣẹ́ ìjọba kálukú ló lè pè rẹ̀ so Ọlọ́run fi àyè yẹn lẹ̀ bí ba ṣe fújì ó fọwọ́ fàyè lẹ̀ kí ni igwe ṣe bọ́ba náà ní igwe kí ni paramount kí ni bọ́ba náà ní. bẹ́ẹ̀ni ṣàjẹ àṣàkáṣà ìyàtọ̀ wo ló wà láàrin ẹ̀. ìyàtọ̀ tó wà láàrin wọn ni pé àṣàkáṣà kéèyàn máa ìyàtọ̀ onímọ̀sọ́lẹ̀ kan pé èdè nísìnyí tí máa kọ́ sájẹ́ tèmi nísìnyí kò sí sájẹ́ tí máa kọ́ jẹ́má ní kí n tú ti bẹ̀rẹ̀ tó fún gbogbo sájẹ́ tí mo kọ́ wáta. àṣàkáṣà yẹn ẹni tó ń kọ́ yẹn ló mọ nǹkan tí ló mọ ìtumọ̀ ẹ̀ gbà tí ó kọ́ nìkan bàkan pé ọ̀gbẹ́ni tó gbé màálù àrẹ tó gbé màálù tó gbé ojú wíńdò láàláì lọ́mọ ọ̀dọ̀ èyí tó lè tó kí ni màálù obìnrin níjẹ́ màálù náà. ẹ̀rọ màálù ni. màálù bò obìnrin níjẹ́ màálù. ẹni tó gbé màálù tó gbé wíńdò láyà tí ọ̀rẹ́ tó bá gbà tó fún ẹ ló gbé síbẹ̀ lọ́lọ́run. àṣàkáṣà òun ló ẹni tó kọ́ àṣàkáṣà ló máa mọ̀ túmọ̀ ẹ̀. lọ́mọ àtúmọ̀ pé kàṣínàtì ìlẹ̀lẹ̀ ó lè ti ń bọ̀. sọyọmọlé màrín mi lábàǹsìn rádàdà tọ̀rítọ̀ ẹran tí ò legun káìkàìkàì fóòkòkò ọkọ mi aya mi. ṣe ọgbọ́dọ̀ ṣe ṣe mọ̀mọ́ kí ni tó máa yọmọlé rẹ́fẹ́ bẹ́ẹ̀ kí ni tó máa yọmọlé. orí Ọlọ́run yálé wa ni. ó lè ti ń bọ̀. ẹ ó pọ̀ sí ni. lè ti ń bọ̀. orí Ọlọ́run sì yálé yín. Oruken desire adventurous simplicity naturally gifted amazing thoughtfulness hearing to see good manner Kasnati nítumọ̀ tiẹ̀. ẹ jẹ́ ká sọ pé ti darúgbó sìn tẹ́yìn padà gbọ́ àwọn rẹ́kọ̀dù yẹn. ṣé ti máa darúgbó ókè. báwo lẹ ṣe máa fi o. mi lè fi ìgbà kan. bẹ́ẹ̀ tó bá yá ṣáájú mo ti fẹ́ dínkù bẹ́ẹ̀ tí àwọn èèyàn ò gbà. pé kí n tẹ̀ kí n dì máa wò pé ẹ tó ń jalè ẹ mọ̀ bù ọlọ́run ẹ tó ń pààyàn ẹ mọ̀ bù ọlọ́run ẹtí tó ń ṣe fọwọ́ náà ẹ má bọ̀ ọlọ́run tí kọ́lọ̀ fẹ́ràn kálukú ọ̀tọ̀ ni. ṣàjẹ́ lọ́lọ́run fẹ́ràn gbogbo. tọ́lọ̀ bá fẹ́ràn mi àwọn máa pè mí kí n máa kọ́ tọ́lọ̀ fẹ́ràn mi nìyà so ti máa ń kọ́ tọ́lọ̀ bá fẹ́ràn mi máa ń kọ́ kí ni eléyìí sọ kí ni sọ ní àbáwọ̀. bó làwọn bí tẹ́ ti gbé ṣàjẹ́ yẹn dé káàkiri àgbáyé. a ti gbé káàkiri Áfíríkà àti London àlọ́ embassy mo ti fún wa ní visa ti Amẹ́ríkà àlọ́ bí ẹ̀mejì tó wà ní fún wa. Ọlọ́run kọ fún àmà lọ ìbẹ̀rọ̀ tí ní olé o lágbára Ọlọ́run káyẹ̀ torí kọjá káyẹ̀ tọ́rọ ní ayé ayé ìsúnmí wọ́n bá fún yàrá wọ́dù millions ìjọba bá ti kú àwọn ènìyàn wúlò fún máa tàbá sì ní láti gbogbo tàbá ní ló ń jẹ́ ló ń wúlò fún wa
àdúrà tá a máa gbà ní pé ìṣẹ́jú kan wákàtí kan ní ọjọ́ ni oṣù ni ọdún ni ọlọ́mọdé àjíyà ó tán ọlọ́mọdé àjíyà májèlé àtọ̀rọ̀ jẹ àti lọ́wọ́ ọ̀rẹ́ àti lọ́wọ́ ọ̀tá kò sí ìtọ́jú méjèèjì ọlọ́bọ̀ ọ̀rẹ́ ìbàdí mi fún mi báyìí náà ọlọ́run lọ́rọ̀ yẹ kì í sùn ọlọ́mọdé méjì yẹn kéèyàn máa tọrọ náà pé káṣá máa jìyà láyé ó tán gbogbo tó kù ọgbọ́n tí wọ́n kọ́ ni ogún olówó ló máa ń sọ̀rọ̀ pín máa pinlé wá pinlẹ̀ tó bá jogun tálíkà kò ju méjì lọ tálíkà sọ pé kẹ má jà kẹdẹ má wára yín ẹ má jà ẹ má wára yín o ogun tálíkà nìyẹn. gentleman ò kí ń kọ fújì. ọ̀sán lẹ́kì ẹni bẹ́ẹ̀ kọ́ fújì ẹjẹ́ni tó fagbó àbí ẹni tó burú gan. bó ṣe lọ nìyẹn gentleman ò kí ń fọ. kọ́ fújì. ṣẹ́rí bí a ṣe ń jà ẹ wa àwọn kan ń ṣe kọ́pìlà àwọn kan ń ṣe mẹ́kò àwọn kan ṣe àkúrọ́bà àwọn kan ṣe àwọn kan ò lè ṣe sọmọtàpé lára àkúrọ́bà. mọ́mọ́ tó ń jà àkúrọ́bà wọ́n máa lọ báyìí báyìí ìyẹn ló ń jà àkúrọ́bà o. bí báwo àyíde mi gòkè. bí kọ́ máa gbé báyìí báyìí bí kọ́ máa gbé báyìí báyìí ìyẹn ló ń gbé bí kọ́ máa gbé báyìí báyìí ìyẹn gangan làkúrọ́bà ó bóge ráyè. ó jẹ́ pé kíní tí mo ní ìmọ̀ kíní tí o ní kíní ọkùnrin kíní tó lójú olójú kò fi ríran tó bá irú mi rí yẹn máa fẹ́ lórí láti ọmọ tábọ̀bọ̀ àsọpọ̀ òun fẹ́ ṣe ẹ̀kan ni mo ṣe dá mi láre ìyáyídé ọmọ ẹ̀lẹ́yìn ló bá dé ó ní gbogbo mo ti lóyún sẹ́kàn dóyún. èmi ò mọ ẹ̀yin náà ní kẹ́ tú. ẹ̀kan ń dọ́mọ. ẹ̀kan ń dòyún. mi ò ṣe jẹ kánò. bóde ráyè ẹgbọ́sẹ̀ ẹ̀kan ń dòyún o. Aula bitter tea ẹkùn akíkanjú tí ń wọ̀yá ìjà pẹ̀lú àwọn àìsàn bíi kíndìnrín èyí tó ní stone nínú kidney stone yóò mẹ́ẹ̀tì rẹ̀ tẹ́ẹ̀sì yámọ́ ìgbẹ́ dànù òun kan náà sì tún ní o ló ń ṣiṣẹ́ fún liver àìsàn jẹ̀dọ̀jẹ̀dọ̀ a tún máa ṣiṣẹ́ fún heart èèyàn ìṣòro àìlèmí sókè sódò dáadáa tó tún ṣiṣẹ́ fún ìfúnpá gíga high blood pressure bákan náà gbogbo ẹ̀yin tẹ́ bá ní ìṣòro ìsétọ̀ tá a mọ̀ sí prostate cancer gbogbo àwọn àìsàn tá a là kalẹ̀ yìí pátápátá ni yóò wo gbogbo ẹ̀sán gbogbo ẹ̀yin tẹ́ wà ní Manchester láti rí egbògi Aula bitter tea rà ẹ kàn sí wọn ní nọ́mbà 45 Middleton Garden Manchester M24 1AB tàbí kẹ́ ẹ pè sórí àwọn nọ́mbà tó wà lójú ìwòran yín yìí àti Nigerians nọ́mbà yìí pẹ̀lú egbògi Aula bitter tea ewé àtegbò pọ́nbélé wọ́n fi ṣe àgbékalẹ̀ rẹ̀ pẹ̀lúra lónìí kò jẹ́rìí sí ìmọ̀ ìjìnlẹ̀ tiwantiwa. ja Barrister àti Alhaji Kollington ti jà wọn méjì àwọn àbáyé ti jà wọn le gan ẹ̀kọ́ wà sáyìn dé Alhaji wà sáyìn àwọn náà wọ́n wà ń bẹ̀ wọ́n gbèjà Barrister wọ́n sápọ̀ wọ́n gbèjà Barrister Alhaji Kollington náà láwọn ọmọ bíi mélòó kan náà gbèjà wọn náà wọ́n gbèjà àwọn Alhaji Kollington náà so ìgbà tó rẹ̀ wá le nínú àwọn ọmọ tí Alhaji yẹn náà àwọn Kollington náà pé ká máa gbèjà wọn rò pé wọn ò lè kọ wọn ò lè fèsì ogun yẹn Alhaji kankan nìkan gbà yẹn ọ̀ka dáná èrè ń fàwọ àkèké wọn ní kọ́ lọ sẹ́gi wá ẹ̀rí nǹkan ó fọ wọn ó afọ wọn aláṣọ ṣòkòtò ló ẹ̀tọ́ nínú mẹ́tọ́ wọ̀ ẹ̀tọ́ láṣọ so òkè gbé mi àwọn tó gbé mi òkè gbé mi so lẹ́yìn Wasiu Ayinde nìkan Alhaji Wasiu gbogbo àwọn tó kù báyìí àwọn tó ti kú wà bẹ́ẹ̀ àwọn tó wà bẹ́ẹ̀ lẹ́sìn wà bẹ́ẹ̀ kò sẹ́nìkan tó jagun yẹn Àjàyí lẹ́yìn Alhaji Wasiu Ayinde nìkan kò sẹ́nìkan tó gun tí yóò tẹ̀ yẹn gbé ní gbogbo àwọn tó dá síjà yẹn Alhaji Wasiu Ayinde nìkan nígbà yẹn ọdọgbogbo yẹn lọ so àwọn tó kún kan omi ti kú omi ti kú gan kọ̀ọ̀kan fújì mẹ́tò kan fújì gan wà bí aláìsí ọdún mẹ́fà yóò fún ọ ni pé àwọn olórí tẹ̀ ń gbèjà yẹn ìrìn àjò tán ti rìn nínú ilé ayé ẹ̀yin ò ti rìn ẹ ti ń dorí adìẹ ẹ ti ń dorí màlúù ìyàtọ̀ wà ń bẹ ẹ jẹ́ agbájú orí sẹ́gbẹ́ kan Òṣùpá ó jù mí lọ ní star Paso ó jù mí lọ ní star Wasiu Ayinde ó jù mí lọ ní star ètò ẹni nǹkan jẹ́ máa sẹ́yìn ní mo tún wọn lọ lọ́jọ́ orí àbẹ́kọ̀ Ṣẹ̀fí Àlàó ńkọ́ kálá ó sá ẹrù ẹwọ́ wà lọ́wọ́ ẹbí wèrè àwọn àpẹẹrẹ ní ọmọ ọmọdọ́gbọ́n òṣèlú àpẹẹrẹ ní ọmọkò rọ́kàn owó wà lọ́wọ́ ẹ̀ gidi ẹ̀tọ́ ẹni tí mo kàn ní mọ̀mọ́ ní ilé jẹ́ pé ọjọ́ tó ti jáde kò má tán pè nílẹ̀ ọ̀nà Wasiu Ayinde kò mọ nǹkan tán pè ní ilẹ̀ pé kéèyàn kọ́ wá báyìí kọ́ wálé ọ̀nà òjẹ́ wálé ọ̀hángì náà ni ọ̀hángì ìyẹn gbọ́dọ̀ máa fi orí olóore tọrọ sọ̀rọ̀ kọ́lọ̀ ìyẹn lè fi tọrọ o lè sàgbẹ̀ tí máa sọ pé ibi tí ẹnìyàn bá gẹ̀gẹ̀ lọ fẹ́ dé ìyẹn máa tẹ́ ni ẹ̀yin Wasiu Ayinde onílé onímọ́tò olóòtẹ́ẹ̀lì oníkìní wọ́n náà lọ fẹ́ ìyẹn máa kú ni ìṣẹ̀fíù olóòtẹ́ onílé. báwo ṣe máa sọ pé nǹkan nílò fẹ́ ní dandan gbèrè ní ẹni ìyá ìlú bí ẹni àbí destiny tiẹ̀ ló gbé wáyé náà ìtẹ́lọ́rùn mo ní o gbogbo wọn mọ̀ pé mọ̀mọ́ bá ṣe rìn tàbá fẹ́ rìn bá ṣe rìn àríwá báyìí yes
wọ́n ní ká gbé. so ní báwọn ṣe ń rìn. ó ní máa ṣe ń rìn ilé ayé orin yàgòrè gan ọ̀fẹ́ kọ fújì ọ̀fẹ́ star wà á dájú. Bẹ́ẹ̀ ni wà á dájú. yàrá bá a ṣe ń láyé wa oríṣiríṣi àṣẹ láyé wa oríṣiríṣi. ẹ sà àwọn èèyàn fẹ́ ṣe patí ń sìn ọ́n wò yẹn all over the world báyìí náà ẹ̀ ń ṣe eré yẹn gan everywhere àbí. bẹ́ẹ̀ pẹ̀lú ògo Ọlọ́run bá dáa. ìgbà ní káyé máa retí rẹ́kọ̀dù ní ìbáyìí. a ní ìdìfọ̀mọ́tà tó dáa ni ó máa wọn lórí ìlú ìtọ́sílẹ̀ kan pé lọ́gbọ̀n náírà tó mi ìgbà $1 dọ́là bí lẹ́kọ̀ọ́ rẹ̀ ṣe tà tó ojú ayé mo ti sọ kò fún mi ní $1. bó ni yẹn ṣe lọ tó yẹn. bó ṣe lọ tó lọ broda ṣó sì wà ní rẹ́kọ̀dù ṣiṣẹ́ ń sìn ṣó ń tà mọ́ bíi ti tẹ́lẹ̀. orí kí n tán gbé sí yẹn lẹ́ máa gbé sí tó bá tiẹ̀ lé sínú mi àdùn kọ̀ wá wo tọ́lọ̀ máa ṣe ọbẹ̀ lẹ́bi yẹpẹ̀ gan kéèyàn láṣọ dàbí kò rí pati wọ̀ lọ. sọ ẹ láṣọ gan. aṣọ wà nílẹ̀ rẹpẹtẹ pati ló kù. pọ̀jìrì ẹ̀yin tẹ́ bá fẹ́ ṣe pati náà ẹ ti ṣeré fáwọn èèyàn gan tó ti wà lábúrò. alọ́mọ níbi tó lè dé àwọn ọmọ tá a pílẹ̀ fún tá a kó mọ̀ ẹ̀ jáde àti ọ̀nà ń pè pé ọmọ yìí máa fa yẹn àṣàlà kò ti kó mọ̀ ẹ̀ jáde. ẹ ti máa wọ ọ̀gẹ̀dẹ̀ ẹ̀yìn ẹ ti ṣe némi ọlọmọ lọ́gẹ̀dẹ̀ alágbàgbà. ṣé némi àsìn kẹ́ ṣe némi ẹ ti ra àwọn náà àwọn tẹ́ ṣe némi wọn ti dàgbà tẹ́tí àwọn lọ́gẹ̀dẹ̀ ti máa wà nù àwọn nídìí yẹn. bọ̀tẹ́lẹ̀ wò kán sí iná wọ́n wá sọ fún pé ilẹ̀ ṣe kó mọ́. wọ́n ní mo sì kó mọ́ ọmọ yẹn náà wájú ní ọmọ yẹn máa dáa o. ọmọ ojú òwò mi fún sọmọ mi ni wọ́n ní sẹ́bẹ̀yìn ní gbòógì mo ní gbòógì wọ́n dáàdì mi náà pé ẹ̀yìn plane jọ kó mọ́ mi. ó dà Gbógeráyè ẹ fáwọn ní tẹlifóònù nọ́mbà yín báyìí gbogbo ẹ̀yin tẹ́ fẹ́ pé Gbógeráyè káàkiri àgbáyé bóyá ẹ fẹ́ support wọn fún ti orin tán náà fẹ́ ṣe àbẹ́ fẹ́ pè wọ́n fún show tó ránṣẹ́ ń lọ show káàkiri bọ́n ìwà yìí ẹ fáwọn èèyàn ní tẹlifóònù nọ́mbà yín sà. 091 5555 0504. Special number. bọ́lá ṣe ṣe 04. nọ́mbà yẹn mo fẹ́ tún gbọ́ nọ́mbà Gbógere o 091 555 0504. bó ṣe kọ́ ni èmi. tẹ́lifí bá ṣe ń láyé wa orí èṣe. kásátì. bàbá mi àmì thank you very much sir ẹ ṣé gan gbogbo èèyàn thank you sir. obìnrin tí díẹ̀ pẹlẹbẹ ìdí Chinese ló ní obìnrin tí díẹ̀ yọ bọ́bọ́ ìdí jàmọ́sá nìyẹn gbóge ìdí obìnrin tó wú lẹ́gbẹ̀gbẹ̀ ìdí kótó fún àní ìdí obìnrin tó sì rògbòdo ìdí Zimbabwe ní tẹ́bá ti rí dìgbà ìdígbò ìdígbù tiwantiwa nílùú Nàìjíríà àpò ìpọ̀ gbogbo ìdí yẹn ọgbọ́n ló ní. ìròyìn ayọ̀ rèé fún gbogbo ẹni tó wà ní London àtàgbègbè ẹ̀. Arahim Afro-Caribbean Cash and Carry import and export of African foods also help to pay school fee in UK for Nigeria with money transfer to UK and back to Nigeria. Arahim Afro-Caribbean Cash and Carry wà ní Graham Excess RM 139YS Up Minister Road South Graham London. gbogbo èyí tẹ́ wà ní London pátá ó yá ẹ nìṣó lọ́dọ̀ Arahim Afro-Caribbean Cash and Carry. ibẹ̀ gangan ìfọ̀kànbalẹ̀ wà.